No, 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 no. Mo ti jẹ́ mbẹ̀. O fẹ́ jà jẹ́kù. Sára rẹ̀ yá. Ara rẹ̀ yá. Ara rẹ̀ ò yá. Èmi ni oúnjẹ tí mi jẹ kù ni wọ́n sọ pé wò fẹ́ jà jẹ́kù. Ọ̀rọ̀ rẹ̀ ti yé mi. Kò sí wàhálà. Ní ìdápadà sílùú àwọn ìyá rẹ̀ lọ́dọ̀ àwọn bòbújà kọ́mọ lọ gbé lọ́dọ̀ mi mọ́. Sọ fẹ́ bẹ́ẹ̀? Ọ̀fẹ́? Ọ̀fẹ́ kí n dápadà sọ́dọ̀ àwọn ìyá rẹ̀ kí ló tọ̀ fẹ́? So ó tún sọ bẹ́ẹ̀ àbò ní sọ bẹ́ẹ̀ mọ́? Mi gbọ́? Ò ní sọ bẹ́ẹ̀ mọ́. Èyàn kì í sọ bẹ́ẹ̀ yẹn o. Torí oúnjẹ eléyìí kò ń ṣe pé bóyá abọ́ yẹn ni mo ti jẹ mo bù kúrò ń bẹ̀ ni kò ń ṣe àjẹkù ó wá sọ pé òun ní jàjẹkù tèmi. Olójú kí o rojú ẹ ojú ẹ bí ojú ẹyẹ ẹ̀gà. Èmi lẹ́yìn ẹ̀gà àwọn àlèyá rẹ̀ ní ẹyẹ ẹ̀gà. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.